ọ̀rọ̀ di bó lọ yá mi o ẹ̀yin èèyàn ọmọ Tinubu ti ń sá kíjokíjo káàkiri o látàrí bí gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abiodun bó ṣe wọ́ Adetoun lọ sílé ẹjọ́ o Adetoun ti ń sá kíjokíjo káàkiri kò fẹ́ yọjú ara ṣe ló ń sá kólóbà káàkiri tí ń yọrí bọ́rọ́ kó jáde báyìí kó wá dìfẹ́ǹdì ara ẹ̀ o lórí àwọn kò bákùngbé ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ rírùn eléyìí tó ti sọ sí gómìnà ti ìpínlẹ̀ Ògùn ẹ wò ọ̀rọ̀ yìí gbẹnu táwọn ẹ̀yìn èèyàn mi ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ ìròyìn ajá àbálẹ̀ lélẹ́yìí ẹ súnmọ́ bí ẹ bá ń wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ẹ jẹ́ ń sáré gbẹ̀yìn débẹ̀ lọ́wọ́ kan o kẹwàá gbọ́ kúlẹ̀kúlẹ̀ bọ́rọ̀ ẹ ti ṣe jẹ́ gan ní pàtó torí tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé Jos Adetoun ti ṣáájú jáde o ti kọ́kọ́ jáde o tó bẹ̀rẹ̀ sí ń sọ onírúurú àwọn ọ̀rọ̀ àlùfàǹsá tí ń sọ sí Dàpọ̀ Abiodun èyún gómìnà ti ìpínlẹ̀ Ògùn ó ní pé ń talẹ̀ onílẹ̀ káàkiri ni o wípé kò sí bẹ́ẹ̀dì gidi ní gbogbo àwọn hospital tí ń bẹ ní ìpínlẹ̀ Ògùn pátápátá kódà ó tún fẹ̀sùn kàn ó wípé wọn ò ní ambulance ẹyọ̀kan báyìí arábí tí ń wò ó mọ́ pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ sáwọn èèyàn bóyá wọn lásídẹ̀ǹtì ni àbí nǹkan wọn lámbulance tí wọ́n fi gbé wọn lọ sí ọsibítù o wọ́n ní tẹ́ ò bá gbàgbé Anthony Joshua tó jẹ́ pé ó ní jàǹbá ọkọ̀ kan tó ní agbára táwọn ọ̀rẹ́ rẹ̀ méjèèjì tí wọ́n sì gbẹ́mìí mì lójú ẹsẹ̀ wọ́n ní kò sí ambulance tó yẹ kí wọ́n fi gbé wọn lọ sí ọsibítù àfìgbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé Anthony Joshua lọ sórílẹ̀-èdè United Kingdom lọ́hùn ẹ wò ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ àlùfàǹsá ni Jos Adetoun ló fi ń kan gómìnà ti ìpínlẹ̀ Ògùn ẹ súnmọ́ bí ẹ̀yin èèyàn mi bá ń wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ẹ jẹ́ ń gbé yín débẹ̀ kí n túṣu désàlẹ̀ kòkò kẹ́ wá gbọ́ ohun tó ṣẹlẹ̀ gangan ní pàtó torí wọ́n ti gbé Jos Adetoun lọ sílé ẹjọ́ o bẹ́ẹ̀ sì ni Jos Adetoun ò yọjú kí làwọn nǹkan tó ṣẹlẹ̀ nílé ẹjọ́ gbogbo ẹ̀ pátápátá lẹ́ ò láǹfààní láti gbọ́ o nínú fọ́nrán eléyìí tí mo mú wáyé ṣáájú àkókò yìí kọ́ ẹ já sáré dójú ọjà náà mò ń bọ̀ ẹ má yí kúrò ńbẹ̀ o Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà. èwo ni ká jòkó sáàrin èrò ká máa gbẹ́ra àbí kí ìdí ó máa yún ni. kòró má gbọdọ̀ mọ́bìnrin lábẹ́ ó ti máa yún. kóbìnrin ó fẹ́ tọ̀ kó múnira dání. látàrí kòkòrò abẹ́. kéwo kékeré ó máa súyọ ọdún nǹkan ọmọ obìnrin. kọ́kọ́ ẹni sọ pé yẹ kó dìrònú. látàrí kòkòrò ojú abẹ́ tí bóbìnrin jà. ìjẹ́ kó gbádùn ìbálòpọ̀. Glutathione natural capsule ti dé. láti kojú gbogbo kòkòrò ojú abẹ́ obìnrin. Glutathione jẹ́ òògùn tí a fi ewé àtegbò pèlò. láyìíká tó mọ́ tónítóní. gbogbo kòkòrò tó ń bà tọ́ ọkùnrin jẹ́ lára obìnrin. tó wà nínú ẹ̀jẹ̀ pátápátá. ní Glutathione ń bá jà. kí nǹkan oṣù obìnrin ó máa ṣe ségesège kì í ṣojú lásán. iṣẹ́ ọwọ́ kòkòrò inú ẹ̀jẹ̀ ni. kóbìnrin ó bọ́ṣọ kábí ó bùtì. kò yóò dúró wò. má jẹ́ kí àìsàn tóògùn lè wò. kó pa ó dànù. ó yá yára ṣàṣà. kó pe nọ́mbà yìí láti ọ̀dà fún Glutathione tiẹ̀. 0906-866-4147 lẹ́ẹ̀kan sí 0906-866-4147. òpin ti dé bá gbogbo vaginal infection. káti ọwọ́ bọ abẹ́ ká máa yún ti dọ́pin. kí ọmọ má dúró lára obìnrin ti dìgbàgbé. tó bá ti gbé Glutathione natural capsule lura. àjọ tó ní ṣe pẹ̀lú òògùn lórílẹ̀‐èdè Nàìjíríà ti fòǹtẹ̀lù. ó yá gbé e lura kí gbogbo àìsàn inú ẹ̀jẹ̀ dìgbàgbé. Vectocin natural Glutathione capsule ọ̀gá fún gbogbo àìsàn ojú ara obìnrin. nǹkan dé o ẹ̀yin èèyàn ẹ wá wo Jos Adetoun ti ń sá kíjokíjo káàkiri ń sá kólóbà kí ló ṣe Jos Adetoun tí ò lè yọjú sílé ẹjọ́ tó bẹ̀rẹ̀ sí ń jẹ àtàmọ̀ káàkiri tí ń dọ́gbọ́n tí ń yọrí bọ́rọ́ ẹ wò ó wọ́n ní pé ilé ẹjọ́ gíga tí ń bẹ ní ìpínlẹ̀ Ògùn lọ́hùn wípé gómìnà Dàpọ̀ Abiodun gómìnà ìpínlẹ̀ Ògùn ó mà ti wọ́ Jos Adetoun lọ sílé ẹjọ́ kódà ẹ̀sùn 6 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n kà sí Jos Adetoun ni wọ́n kà sí lẹ́sẹ̀ o kí lohun tá a tó ṣe nítorí Ọlọ́run ẹ̀yin èèyàn ẹ jẹ́ n sáré yànnà ẹ̀ fún yín o fọ́nrán ń bẹ ń bí o kẹwàá gbọ́ bí tí Jos Adetoun ti ń jábọ́ tí ń ré bọ̀ọ̀rọ̀ kódà àwọn ẹ̀sùn ńláńláńlá àwọn ẹ̀sùn kànjàkànjà ní fi ń kan gómìnà Dàpọ̀ Abiodun o èyí ò gómìnà ti ìpínlẹ̀ Ògùn lọ́hùn àkọ́kọ́ náà ó ní pé ṣe rí Dàpọ̀ Abiodun tẹ̀ ń wò yẹn o wípé owó ìlú ní ná o ó ní owó ìpínlẹ̀ Ògùn ní ná pé tẹ bá ní ká ṣẹ́jú pẹ́ nísìn yóò ti lọ sí Ghana tí ó ti lọ máa ṣe patí pé bí afẹ́ ibi tí wọ́n ti ń gbafẹ́ ni gómìnà Dàpọ̀ Abiodun ní máa ń lọ o
pé bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ló ti fún lóyún lórílẹ̀‐èdè Ghana lọ́hùn-ún pé kò mọ̀jú kó fáwọn ọmọ oge kó fún wọn lóyún lọ pé ó kàn ṣáà ń fún wọn lóyún káàkiri ni. Ó ní pé iṣẹ́ tó ń gbélé lọ́wọ́ nípínlẹ̀ Ògùn pé kò ṣe o ó ní kò ṣe pé kẹwàá àwọn SUV eléyìí tó rà fún gbogbo àwọn chairman pátápátá nípínlẹ̀ Ògùn àwọn local government chairman ó ní ọkọ̀ SUV tí ń lọ sí bí 20 ló sọ wípé Dàpọ̀ Abiodun ló ti rà fún wọn o. ẹ̀yin èèyàn àná ẹ̀ máa bá ń comment sẹ́ẹ̀ kẹ́ máa bá mi like ẹ̀sìn máa bá ń pín kíní káàkiri. ó ní tàbá ní ká lọ sí gbogbo àwọn hospital wọn pé jákujàku báyìí ní gbogbo ẹ̀ rí o. kódà ó ní kò sí ambulance kankan rárá bí ti ń wò mọ́. ó ní tó bá yẹ pé wọ́n ní ambulance ni pé gbà tí Anthony Joshua àwọn àtàwọn ọ̀rẹ́ rẹ̀ tó ní jàǹbá ọkọ̀ tó ní agbára ambulance ló yẹ kí wọ́n sáré fi gbé wọn lọ sí ilé ìwòsàn o. àwọn ní àmọ́ o pé kò sí ambulance kankan rárá bí ti ń wò mọ́. kódà wọ́n ní láti ìgbà táwọn ọlọ́pàá tó ti bẹ̀rẹ̀ sí ní ké sí Jos Adetoun pé kó yọjú ságọ́ wọn o. àwọn jọ ní gbólóhùn àwọn lọ́rọ̀ táwọn ó bá sọ lórí àwọn ẹ̀sùn tí ń bẹ ńlẹ̀ o. ẹ wò ó wọ́n ní ṣe ni Jos Adetoun níṣà ń yọbọ́rọ́ mọ́ àwọn ọlọ́pàá lọ́wọ́. kódà wọ́n sọ pé ó tún lọlẹ̀ dí àpò pọ̀ pẹ̀mọ́ dókítà kan o tó jẹ́ pé dókítà ọ̀hún ó bá ṣe fake report kan jáde o. kí lohun tó ṣẹlẹ̀ sí dókítà yìí? wọ́n ní wọ́n ti dókítà mọ́lé o pé wọ́n ti lọ já dókítà sí ọgbà ẹ̀wọ̀n látàrí fake report tí wọ́n sọ wípé ó kọ fún Jos Adetoun. ọ̀rọ̀ yìí ní agbára yín èèyàn mi ẹ súnmọ́ bí ẹ máa bá ń kọ́mẹ̀ntì ẹ máa bá ń ṣe káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bó síaṣíà ẹ máa bó kárakára bẹ́ẹ̀ náà ni kẹ́ máa bá mi bó káàkiri tààràtààrà kó bàlẹ́ tètè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ lára. ṣáájú àkókò yìí kọ́ ẹja tún sáré dójú ọjà mò ń bọ̀ o ẹ má yí kó ń bẹ̀ Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà. èwo ni ká ṣe kan kó dẹnu kọlẹ̀ ká má lè jí dáadáa kóbìnrin kígbe lábẹ́ ẹni ká má ti gùnkè ká ti dà ọ̀nà àbáyọ ti dé o. Capable natural herbal remedy ló lè ṣe gbẹlura kó o dẹṣin gbẹmu kóbìnrin ó máa bẹ̀ kó ti tó tún wá tán síbẹ̀ o. ìwọ tààtọ̀ ẹ ò lè dánmọ́ ìyẹn low sperm count ìwọ tó ní erectile dysfunction kó o bẹ̀rẹ̀ kó má lè nàró. Capable natural herbal remedy ló kápá ẹ̀. Capable natural herbal remedy jẹ́ oògùn tá a fi ewé àtegbò ṣe tí a ṣe àkójọ ẹ̀ níbi tó mọ́ tónítóní. àwọn tó mọ̀ nípa ewé àtegbò ló pákéjì ẹ̀. ó yá pé nọ́mbà yìí láti họ́dà Capable natural herbal remedy tiẹ̀ 0906-866-4147 lẹ́ẹ̀kan sí 0906-866-4147. ó yá gbé Capable lura kẹ́ni ẹlẹ́ni má bàa gbàṣẹ ẹ ṣe. Capable natural herbal remedy ló lè mú ẹ Capable. wọ́n ní láti ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wá Jos Adetoun káàkiri l'Adetoun ti bẹ̀rẹ̀ sí ní ṣe àtàmọ́ o ti ń pariwo pé alára àwọn ò yáṣẹ́ pòun gba ìtọ́jú lọ́wọ́ nílé ìwòsàn kan ó ti lọ lẹ̀ dí àpò pọ̀ mọ́ dókítà kan o. dókítà wọn náà sọ wípé ó ṣe fake report fún o. wọ́n ní pé ọwọ́ ti tẹ dókítà yìí o. kódà wọ́n ti lọ ti dókítà ọ̀hún wọ́n ti lọ tì í mọ́lé o. lọ́gbà ẹ̀wọ̀n ni wọ́n ti dókítà yìí mọ́ o. àwọn méjèèjì wọ́n ó fojú winá òfin o. wọ́n ní Jos Adetoun ó ti ba gómìnà ìpínlẹ̀ Ògùn Dapo Abiodun wọ́n ló ti bà á lórúkọ jẹ́ tààràtààrà ni o pé ló yẹ kó jáde ní ìsìn báyìí kó wá defend ara ẹ̀ ṣe ní bẹ̀rẹ̀ sí ní sá kólóbà káàkiri. òun náà sì ni wọ́n sọ pé wọ́n ń pariwo ẹnu pé kó jẹ́ káwọn pàdé nílé ẹjọ́ ọ̀rọ̀ ti délé ẹjọ́ báyìí Jos Adetoun ò yọjú o. kódà wọ́n nílé ẹjọ́ pé ẹ̀sùn 6 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n kà sí Jos Adetoun lẹ́sẹ̀. ọ̀rọ̀ tí ń bẹ nílé ẹjọ́ báyìí kí lẹ́yìn lérò pé yóò jẹ́ àbájáde ọ̀rọ̀ tí ń bẹ nílé ẹjọ́ yìí? ẹ máa ń comment kẹ́ máa like ẹ̀sùn bá ń pín fọ́nrán ìkáàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bò síaṣíà ẹ máa bò kárakára bẹ́ẹ̀ náà ní kẹ́ máa bá mi bò káàkiri tààràtààrà kó bá lè ti kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. ẹ wo ẹ̀yàn mi àná ìjùbá ìlọ lórí ilé tí àwọn afọyín sáyìí bó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ ìgbógbó ìpátá náà lẹ́ láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn Àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹ́lé gbéra ńlẹ̀ Àdàbà a tún ti fò fẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀. ìwọ sátidé
èwo ni kójú ṣàdédé máa ṣomi tàbí kójú ó máa ṣú ohun tó dáa kọ́ ni kójú ṣàdédé máa ṣe pin kọ́mọdé máa lògò kó tó ríran láì lọ patí ọ̀nà àbáyọ ti dé o. Vista Natural Eye Antioxidant Capsule ti dé láti kojú àìsàn yòówù tó lè máa bọ́ ọ fínra kójú ó máa ṣomi bàìbàì tàbí kójú ó máa ṣe pin kì í ṣe ohun tó dára rárá. Vista ló lè kojú ẹ òpin ti dé bá cataract glaucoma blurry vision tàbí terry eyes. Vista capsule jẹ́ oògùn tá a fi ewé àti egbò ṣe àwọn dókítà sì ti fi òǹtẹ̀ lù òpin ti dé bá àìlèka bíbélì tàbí kúránù kákàwé díẹ̀ kójú ó máa ṣe pin tàbí kó bẹ̀rẹ̀ sí ní wò bàìbàì yálà o ní àrùn ojú ni tàbí o ò ní o lè lo Vista capsule láti sọ rárá sí àrùn ojú tó fẹ́ máa juwọ́ sí ọ tọmọdé tàgbà sì ni Vista capsule wà fún láti order fún Vista capsule ó yá pé nọ́mbà yìí 09038067022 lẹ́ẹ̀kan sí 09038067022 àwọn alágbàtà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà Vista Natural Eye Antioxidant Capsule ọ̀gá fún gbogbo àìsàn ojú. Nigeria, I go follow una enter YouTube and Netflix next year. So we have been shouting since morning, since yesterday, that 2 people died in the accident. And Anthony Joshua, by now, is in the UK receiving proper medical treatment. Asiwaju has told us that he has spoken to the mother and he has spoken to Dapo. And Dapo has assured presidency, Dapo, where they Ghana. Updates, Dapo Abiodun is in Ghana. Afiko malopati non. Afiko malopati come and fobri lo yukiri non. Impregnating people up and down. Dapo malopati spend state funds. The governor that we are talking that does not have one single ambulance. Dapo just bought 20 Jeep, whether not Land Cruiser, be them call them SUV for all the local government chairman. Meanwhile, your state does not have one ambulance. Shebi, I told people that by the end of today, Dapo should post the ambulance that they have in their state. Except for Joe, you are telling me that I have access to any government parastatal in this country. Yes. Thank you for acknowledging that. How many cases have I called you personally to handle? How many cases have I done with Ogun State this year? Have you people ever sent an ambulance? You people don't have one. Everything that is related to ambulance, it is either Sanwo-Olu. Even this Anthony Joshua, Lagos State people met you halfway. And that is one thing, the one credit I give to Lagos State. If I post anything on my page, they will call me. Before I get there, they are waiting. Dapo, going. He will not even respond. Even his friends will say, we are still trying to reach him. Unresponsive. A governor without compassion. Give it to Dapo Abiodun. Dapo is a governor without compassion. I don't know who gave birth to that man. Whoever gave birth to that man, oh, you are supposed to be begging God for forgiveness. Ogun State does not have one single ambulance. I am telling you people. I am telling you people because I have been to all medical facilities that Ogun State has. I run an NGO called Feed a Child. So I know what I'm saying. I will not just sit down in my house if I don't have case. And what I do is I always try to connect the government to take responsibility. That Abiodun has never sent ambulance. Never. He doesn't have it. He should stop deceiving people. If they have it, let him show. This is the second time they are leaving. Any responsible government, first time, you should put so much effort into medical infrastructure, academics, health system is priority, social welfare is priority. Go to Ogun State and tell them you want to drop a child in with social welfare. Bed bug, look at the kind of bed they would have carried Anthony Joshua to. You people should see it. I will show you a view of Dapo Abiodun General Hospital. You people should go to General Hospital in Shagam and go and check the status of the hospital. Nothing. When you say the award of the most useless governor, give it to Dapo Abiodun with all humility. Give it to Dapo with all humility and compassion. Egba Sonic, Egba Wasiu, can play for Dapo. Dapo is the most useless governor. The only place you will see Dapo active is where he will steal and loot state funds, collect people's land, sell it to Chinese people, go and meet airports. He said he has built airports, generating funds. Any other place where they will spend money, Dapo Abiodun does not have one single infrastructure. I'm still waiting for people to come and tell Nigerians that just Adetoun is telling lies. You people should come and tell Nigerians that just Adetoun Makamua, I'm telling lies. Well, now I won't see the lie. Dapo, the way you arrange the SUV you want to give to governors,
arrange the ambulance. We are coming to check. President Asiwaju Bola Ahmed Tinubu set up a committee to go and investigate what I am saying about Dapo. Dapo cannot produce 2 ambulances, 2 functional ambulances. Dapo Abiodun does not have it in the whole of Abeokuta. If anything happens, FMCH, nothing is happening there. It's as dirty. You will see rats climbing patient's bed. I have been there. That's why when you go to all these houses, they tell you cannot do video, you cannot snap picture, because they have so many skeletons in their cupboard. They have it there. Like Abiodun. I'm still waiting for the ambulance I told you to parade. Ẹ kú dédé àsìkò yìí, orúkọ mi ni Balógun Kúyẹ̀, gbajúgbajà ìlúmọ̀ọ́ká oníṣègùn ìbílẹ̀ ni mí. Ẹ̀yin ọkùnrin o, ẹ súnmọ́ bí ọkùnrin nìkan ni mò ń tọ́jú. Èyíkéyìí ìṣòro tẹ́ bá ń dojúkọ, mo ti kó ògùn ìbílẹ̀ wá láti Jẹ̀bú. Àwọn ògùn ìbílẹ̀ tó jiná dẹnu, kíá nìṣòro máa fi ọ́ sílẹ̀. Ẹ̀yin ọkùnrin tẹ́ lè náwó yá náwó dẹ̀, tó jẹ́ wípé ṣe ẹ̀ka sùn lẹ́yìn, àbẹ́yìn tó jẹ́ wípé nǹkan ọmọkùnrin yóò kì í gbéra, àfi tí wọ́n bá fọwọ́ pa títí tán bá fọwọ́ gbé ijó. Ṣíọ̀, orí burúkú ò kì í ṣe tèmi. Bí wọ́n bá ń la ìṣòro yìí kọjá, nọ́mbà mi ni kó pè sí báyìí 081 00 79 0928. Ẹ jẹ́ túmú dáadáa 081 00 79 0928. Èwo ni pé kí fáyíngì owó ọmọkùnrin wá kó o má lè ṣe ju ẹ̀kan lọ. Ògùn ìbílẹ̀ tó jiná dénú láti Jẹ̀bú wà ń kalẹ̀ tá a fi dojúkọ ìṣòro yìí. Ẹ wá gbọ́ gbogbo ẹ̀yin ọkùnrin tó yẹ pé ògidì jẹ̀dí ló ń bá yín jà tẹ́ ẹ lè dúró dáadáa. Bọ́mọkùnrin mi bá ti dúró bí ìṣẹ́jú mélòó yóò wá máa wábi tó fẹ̀yìntì. Ẹsẹ̀ ti ń rónú, ẹ̀yìn ti ń dùn. Yóò wá sọ di ọ̀lẹ pátápátá. Má jẹ́ kó lólùfẹ́ rẹ̀ ó jáde síta. Ẹ̀yin ọkùnrin tí nǹkan ọmọkùnrin yín kéré jọjọ orí yín lọ. Èwo ni pé kọ́mọkùnrin pógójì ọdún kí nǹkan ọmọkùnrin tó wà lábẹ́ wá dàbí tọmọ ọdún mẹ́wàá yóò wá máa súnkì kò ní lè dúró dáadáa láti ṣiṣẹ́. Ògùn ìbílẹ̀ tó jiná dénú láti Jẹ̀bú ó wà lọ́wọ́ ẹ̀mí Balógun Kúyẹ̀ tí mo máa fún yín. Bó o bá ti lò ó kíá lára rẹ̀ ó jí pépé. Ẹ̀yin ọkùnrin tẹ́ kiri tọ̀ọ̀tọ̀ àbẹ́ máa ń tọ̀ látọ̀ jù. Ẹ kàn sí mi ní kíá. Gbogbo ìlú tẹ́ bá wà káàkiri àgbáyé ni mo lè fi ògùn ìbílẹ̀ mi ránṣẹ́ sí tí ó sì tẹ̀ yín lọ́wọ́. Pè sórí nọ́mbà yìí báyìí 081 00 79 0928. Ẹ jẹ́ n tún mú lẹ́ẹ̀kan sí 081 00 79 0928. Aṣoríire o. Sin tí òṣogbo àfi téèyàn bá wá ó sì lè ṣàyẹ̀wò nípa ọ̀rọ̀ ara rẹ̀ ó lè mọ bí gbèsè ayé rẹ̀ ṣe wà. Irú eléyìí nìsín nǹkan fún ṣúgà tí ṣúgà fi máa lọ pátápátá lára èèyàn. Ìtọ̀ ṣúgà. Bẹ́ẹ̀ ni irú eléyìí nìsín oògùn fúnpá gíga ni kò sí ọdún tó bá ti lè wà lára rẹ̀ béèrè fún. Ìyẹn hypertension. Bẹ́ẹ̀ ni oògùn rẹ̀ ni. Eléyìí àìsàn kan ṣe mí mo wá jí lóru èmi èsùn tilẹ̀ fi mọ́ ń yájú kalẹ̀ ní kedere ara wà ń ro mí ojú mi wà ń ṣe fì òrìn kan wà ń rìn mí mọ́lẹ̀ lórí kíní tó bá ti bẹ̀rẹ̀ sí ní gba àgbo yìí tó mú aburú kankan tó ṣẹlẹ̀ sí ọmọ kódà ó lè mú jọmọ àgbàlagbà tó jọmọ kékeré lọ òǹgbò lọ́mọ jí tọmọ jí dìde ẹsẹ̀ àtẹ́lẹsẹ̀ ń tà mí kíní kan rìn kí ara mi orí mi wà ń gbá yìí tó bá ti bẹ̀rẹ̀ sí ní gbà ó ti wọnú ogun gbogbo tí bá jẹ́ láìsàn ara tí bá ń bẹ lára ṣe rí eléyìí ọṣẹ atúndè ni kò sí rúdè tó bá lè wà òun lálà lójú oorun pọ̀ ń jẹun ni o òun bóbìnrin sùn lójú oorun ni ẹlòmíì ọ̀sẹ̀ mọ̀ pé kóun máa bóbìnrin sùn lójú oorun wọ́n fi ń gbà sí kí èèyàn ni wọ́n fi bó o ti ní tẹ́lẹ̀ òun tọ̀hún ò ní padà ní mọ́ bó o sì ti ní ọmọ ilé ni òun tọ̀hún ò ní gbà nǹkan burúkú ni ọ̀sẹ̀ àtúndé ni tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ní ìwẹ̀ ẹ̀ ń forí kó jàǹkáwọ̀ ni ẹ̀ ń rìn lọ ibì kan nǹkan kan kan yín lórí ni ẹ̀ ń sùn nulẹ̀ ẹ̀rù ń bà yín ẹ̀ ń gbóhùn èèyàn tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ní ìwẹ̀ ogun ti ṣẹ́ nílé ayé yín ṣe rí eléyìí ìpara àánú ni kò síbi tó bá dé ayé ọmọ láàánú rẹ ni ẹlòmíì owó ọ̀sùn sùsùn pa àánú rẹ sì ń ṣeun nítorí ọba fẹ́ lọ béèrè bóbìnrin ń lo ọkọ rẹ̀ ọmọ sí dáadáa sí nǹkan àánú ni ẹ wá rí eléyìí ọ̀sẹ̀ ṣe mí kó kú ni dèdè tó bá rò náà ni kò sí nǹkan kan kò bá lọ́kọ̀ ní ọ̀pọ̀ bọ́ bá ti ń wẹ̀ ní ọ̀pọ̀ àwọn náà kò bá ní kinní kan gbogbo tó bá sá ti rò sí ọ kì í ṣe pé olówó ni mí mo ti ní tánkọ́ o ti ní tánkọ́ ó ṣe rẹ́mi gúngùn lórí ayé rẹ ni tò èèyàn máa fi nǹkan jà èèyàn máa ní nǹkan jà ńlẹ̀ ni èèyàn ó fi nǹkan jà bí ìgbà téèyàn ní mọ́tàgbà mọ́lẹ̀ níjó ní inú wọn wọlé pásítọ̀ kan wọ́n yìn mọ́ gbàràrà ìbọn ọ̀ràn àwọn sì ti fojú pé pásítọ̀ ni tí wọ́n rò tí wọ́n fi lọ́ọ́ bá nu gbà pásítọ̀ òkè pásítọ̀ bò wọ́n sì yìn mọ́ ìbọn ọ̀ràn ẹ wálé ayé ká lè rí ilé ayé gbé kò sí tí ò sóògùn rẹ̀ gbogbo tó bá ti fẹ́ kó pè mí ìlú Ọ̀yọ́ Aláàfin mọ wà pè mí sórí nọ́mbà mi 08059856632 08059856632 àràgbé nílé ayé béèyàn bára ayé gbé wọn ò ní jẹ́ ogbé o gbogbo èèyàn kì í sì mọ́ lógo wọn ò rògo fáwọn kan ni o gbọ́dọ̀ sí rí ni.